Islam ń kọ́ ẹ̀sìn àlàáfíà ni. Àwọn là ń sọ fún gbogbo èèyàn pé Islam wà yìí ẹ̀sìn tí máa ń bí àlàáfíà ni. Àmọ́ lónìí báwo ni a ti fẹ́ bára wa ṣe? Kìrìsìtẹ́nì wà nínú fámílì ẹlòmíì, ẹlẹ́sìn míì ń bẹ nínú fámílì ẹlòmíì, mùsùlùmí àti kìrìsìtẹ́nì míì wọ́n jọ ń tajà ni, wọ́n jọ ń rajà ni, wọ́n jọ ń jẹ ni, wọ́n jọ ń mu ni, wọ́n jọ ń ṣe ni. Bóò ni ká ti lò pẹ̀lú ara wa? Bóò ni ká ti bára wa ṣe? Kí n tó lọ, àwọn àfáà ni apọ̀ ń kàlẹ̀ yìí. Àwọn alimuftune àwọn mufti ti pọ̀, bàbá wa dòkítọ̀. Mufti pọ̀ nílẹ̀ Yorùbá lónìí débi pé kó wá náà ní ń dá sọ́rọ̀. À ń ṣàbòsí fún ẹ̀sìn, a sì ń ṣàbòsí fún mímọ̀. Hadith Ànábì kan bẹ tá a bá fẹ́ kí ìlú rójú, tá a sì fẹ́ kí àwùjọ ṣe déédéé, àfi ká tẹ̀lé pé mini husni islamil mar'i Tarku ma la ya'ni. Ìtumọ̀ ọ̀rọ̀ náà ni pé èyí tó da ni pé èyí tó bá mọ̀ ipa rẹ̀ mọ̀ dá sí i. Min husni islamil mar'i. Ní tí ọba yí ọ, má ṣe bí ìgbà tó yí ọ. Min husni islamil mar'i. Má fi ìfẹ́ inú, má fi dájú ẹ̀sìn. Min husni islamil mar'i. Má fi àìmọ̀kan, má máa fi ìdà àwùjọ rú. Min husni islamil mar'i. Èyí tó da nínú ìsìláàmù ẹni pé tẹ́rìkì ma la ya'ni. kódà wọ́n lè máa tì ọ́. Àfáà mi jẹ́jẹ́ rẹ̀ ní ọ̀dákẹ́ kò ní í dá sọ̀rọ̀. Àwọn yóò mọ̀ wá pé akẹ́kẹ́ yìí náà bá a sọ sí. Ó yẹ kẹ́ ẹ ti sọ sí. Ẹni tó dákẹ́ mọ ẹni tó mú dákẹ́. Gbogbo ọ̀rọ̀ kọ́ nìyẹn máa ń dá sí torí gbogbo nǹkan kọ́ nìyẹn mọ̀. Ìtọ́ bá mú mi yà lọ lórí aṣọ ọdún kérésì, aṣọ ọdún kérésì, ẹ wo wàhálà fìtínà táwọn àfáàfà. Oúnjẹ kérésì máa tẹ́ èèyàn ló máa kú o. Oúnjẹ kérésì ó máa tán yóò wá ku ìgbé èèyàn. Ẹ má jẹ́ kí àwọn tọ̀hún táwọn mọ̀ sí kìrìsìtẹ́nì, ẹ má jẹ́ kí wọ́n rí wa nírìí pé sáwọn ẹni yìí kórìíra wa ní àbí kí ní ìṣẹ̀lẹ̀. Tó bá ń ṣe nǹkan kan tí ọba ti wá mú, àlàyé là á ṣe, kì í ṣe ebú, kì í ṣe pè. Ìbọ̀ wá bẹ̀. Àmọ́ ìjọba ní kí ní dá wàhálà lẹ̀ kó wá ní ọ̀fẹ́ sọ. Bí ẹ bá sọ lọ́wọ́ Facebook ni wọ́n ní gbúrò lórí ìta. Bí ẹ bá ti jòkónú tọ́lẹ̀tì tí ń yàgbẹ́ lọ́wọ́ yóò sì tẹ dátà. Ibẹ̀ náà ni ó ti ṣe mùkọ́dímọ̀ yóò sì bẹ̀rẹ̀ fátúwọ́lẹ̀ kan náà. Gbogbo ayé ó sì tún máa wò wọ́n sì máa fọ́lò rẹ̀. Ó ń sọ̀sọ́ kú sọ, òun wíwíkúwì, ó tó wá ní ẹ máa bá ń kílíkì like, love and share. Ẹ máa share orí burúkú. Abu Hayyan al-Andalusi an-Nahawi ìsọ̀nù ọ̀rọ̀ pé yazunnu al-gumuru. Yazunnu al-gumuru anna al-kutuba tahdi. Ẹ jẹ́ kọ́kọ́ dájú ọ̀rọ̀ kan àwọn àfáà. Yazunnu al-gumuru anna al-kutuba tahdi. Àwọn dùkúrù wa ni wọ́n wà ń kàlẹ̀ yìí. Yazunnu al-gumuru anna al-kutuba tahdi. Wọ́n ṣe dùkúrù láfúsọ́ o. Dùkúrù láfúsọ́ ni wà máa nẹ̀. Yazunnu al-gumuru. Àwọn àfáà kan ti pọ̀ lẹ́ni gbogbo wọn ti di mufti. Yazunnu al-gumuru. Ẹnìkan ò fi wọ́n jẹ́ àwọn kan fira wọ́n jẹ mufti wọ́n sì ṣe fatiwa wọ́n sì sọra wọn di authority. Yazunnu al-gumuru anna al-kutuba tahdi. Àfáàní al-gumuru aláìmọ̀kan. Yazunnu al-gumuru. Ọ̀rọ̀ yìí pé tí wọ́n ń pè ní kéwú, tí wọ́n ń pè ní fatiwa ìdájọ́ ẹ̀sìn. Anna al-kutuba tahdi. Ó rò pé ká bọ́ sọ́jà, kára tíra, ká sì máa kà á, ká sì máa fi sọ̀rọ̀. Ó rò pé ní pè ní mímọ̀ ni. Anna al-kutuba tahdi. Kárí àfáà ní dá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ò sì sí lẹ́nu rẹ̀.
أن الكتب تهدي kárí àwa ní dásọ̀rọ̀ tí sì ń sọ òye. أن الكتب تهدي. ọ̀rọ̀ yìí pé mo ti mọ lárúbáwá mo sì mọ̀ túmọ̀ ẹ jẹ́ kí n gbé mú jírù tí ẹ jẹ́ kí n gbé mú jábù tí ni wọ́n ń pè ní kéwù. أخافقة لإدراك العلوم. أخافقة ìwọ tí o ti ríra rẹ over confident ń da ẹlòmíì láàmú. أخافقة mo mọ̀ jù ń da ẹlòmíì láàmú. أخافقة ẹnu yóò tiẹ̀ wá sínú ẹni tó jẹ kó máa lánú sọ̀rọ̀ yìí sì ń ṣe àbòsí fún mímọ̀ yìí sì ń sọ̀rọ̀. أخافقة inú kan mẹ́ta o jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kún alìmán áwòmúta alìmán áwòzá àyíra. أخافقة o kéwú o sì béèrè. أخافقة. bàbá wa kan ní wọ́n máa ń dá wákà. pé kò kéwú kò béèrè yóò ti là. 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 kò kéwú kò béèrè kò wádìí ó sì sọ̀rọ̀ rẹ̀ dàáfà. أخافقة àmà mẹ́ta ní dúró. لإدراك العلوم وما يدري الجهول بأن فيها. ẹlòmíì ò mọ̀ yìí pé fatiwa àbí tíra tó kó sílé ó mọ̀ yìí pé bí ẹ̀nà fi àgàwá mi lọ. àwọn gàwáàmì àwọn tó díjú tó ta kókó. kódà mo ké Kùránì mo mọ̀ túmọ̀ bó ti mọ̀ túmọ̀ yẹn tó àwọn àárín kan tó wà bẹ̀ tó ta kókó. حيرة أكل الحليم. bí wọ́n ti pé ẹni tí làákà rẹ̀ pé gan ẹni tó ní mímọ̀ gan ayàrá tí ń kó dàmúdàmú bá a ká tó wá sọ pé wọ́n tó ọ̀gbọ̀n kẹ̀kẹ́. إذا رمت العلوم بغير شيخ. bàbá wa dùkúrú mo padà wá rí i pé ibi tá a lò ó dé ni pé kó wá náà fẹ́ mọ fira rẹ̀ hàn. إذا رمت العلوم بغير شيخ. kó wá wá dájọ́ pé ẹ máa ṣe báyìí tí wọ́n bá ní ta ló sọ pé ẹ máa ṣe ẹ sọ pé gbìnì ká ni wọ́n. إذا رمت العلوم بغير شيخ. àwọn bàbá àtàná tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fọwọ́ sọ̀yà pé èmi ni mo ní ẹ máa ṣe èmi ni. إذا رمت العلوم بغير شيخ. nígbà gbogbo àwọn sàhábà ni pé wọ́n á máa sá fún àti dáhùn béèrè. بغير شيخ. bọ́bá wọn láǹfààní ọjọ́ òní ẹni tó kọ́ ń kéwù. فلا لتعني bọ́bá wọn ní kó ní mímọ̀ ni ọ́ láàrí kókó omi tó ti kéwù. bọ́bá wọn ní mufti ni ọ́ dá sọ pé àwọn ni wọ́n kọ́ ọ ní bí wọ́n ti ṣe fatuwa kí ni ṣùrùtù ní fatuwa kí ni ṣùrùtù ní mufti wá ní mùsùlùmí. فلا لتعني صراط المستقيم. irú ẹni bẹ́ẹ̀ dọ̀lálítà á ní sírọ́ọ̀tì ní mùsùlùmí àwọn ni wọ́n ń da ayé rú o. فلا لتعني صراط المستقيم. àwọn ni wọ́n ń ba ayé jẹ́ o. وتلتبس الأمور عليك حتى. wọ́n wá sọ débi kan tẹ̀lítẹ́bìsì òmùrù ọ̀rọ̀ wà dàrú mọ́ wọn náà. وتلتبس الأمور. ọ̀rọ̀ tó dàrú yìí kàkà kó lọ wá ní pé ọ̀rọ̀ yìí ti dàrú bó o ní kí n ti ṣe yóò tóbi débi pé kò ní fẹ́ béèrè lọ́wọ́ ẹlòmíì bí ẹ láyé. وتلتبس الأمور عليك حتى تسير أضل من ثم الحكيم. تسير أضل من ثم الحكيم. gbogbo ẹ̀yin mufti òjijì bọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹjẹ́ á máa fi ọ̀rọ̀ sí ẹnu àwọn nǹkan. ẹ jẹ́ ká máa retí àwọn tí a rí pé àwọn eléyìí tí wọ́n bá sọ wọn à ní fìfẹ́ ẹnu sọ̀rọ̀ kó wá sọ kì í sọ kódà ọmọ wúlẹ̀ dàní àti ní mufti. ọmọ tó wọlé kíwúlé ni òun náà ń dájọ́ pé ẹni tó bá ṣe báyìí yóò wọná ẹni tí ò bá ṣe báyìí kò ní wọná ká ń sọ fún ọ pé òtí tó dájú ẹ̀sìn. àyìnbó wa dẹni ní ìdààmú gbogbo wa o. ọ̀rọ̀ ẹ̀sìn kọjá kákàmọ́ dájọ́ rẹ̀ bá ti rí. ọ̀rọ̀ ẹ̀sìn kọjá kákàmọ́ tẹnubọ̀ kó wá di ìtajà tẹran. túmọ̀ làákìm túmọ̀ tí wọ́n sọ nì. قال حمار الحكيم توما لو أنصفوني لكنت أركب لأنني جاهل بسيط وصاحبي جاهل مركب. aláìmọ̀kan méjì ni
alẹ́ lisan al-imam kẹ́tẹ́kẹ́tẹ́ ní báwo èèyàn bá ṣe mímọ́ ni. Kuntu arikab. Ẹni tó gùn mí yìí èmi ló yẹ kí n gùn. Li'annani ja'ilun basitun. Torí èmi níra mi ní já ìlú bàṣítù ẹni tí ó mọ̀ bàbá ní mọ́ni ó wà ní já ìlú bàṣítù la ya'rif wala ya'lam wala yadri wa yadri annahu la yadri. Insha Allah. Tó mọ̀ òun náà sì gbà pé wọ́n ọ̀mọ̀ kò ní ṣe bí ẹni tó mọ̀ já ìlú bàṣítù. Li'annani ja'ilun basitun. Ẹni tó yẹ dá kó mọ̀ ó sì gbà pé wọ́n mọ̀. Wa sahibi jahilun murakkab. Àwọn jáìlú murakkab jáìlì ni kò mọ̀ kò tún wá gbà pé òun ò mọ̀. Allah. Wọ́n tún wá ń sọ fún un pé ó mọ aláìmọ̀kan ni ó tún wá sọ dìjà ó sọ dogun ìṣàgídí. Àwọn kò sọ dé pé àwọn tí wọ́n sì sọ fún un pé kò mọ̀ yìí àwọn tẹ́nu wọ́n gbà á láti lè sọ pé aláìmọ̀kan ni ọ̀nà. Kódà báwa náà ti dúró yìí ẹnu àwọn nǹkan gbà á ọ̀gbọ̀n kankan àwa náà sì gbàgbé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí àbẹ̀yìn náà. Ó ní pé wà fáwọn kọ̀ọ̀kú lè zi ilmi. Àwọn bàbá àdùn kúrò níwájú òpó yìí. Káwá ní ọ̀rọ̀ yẹn ò yí ẹ á ní àádọ́ kúrò náà ẹnu wọ́n gbà. Kálá aláìmọ̀kan ni ọkùnrin yẹn kọ́ fọ́jà ká bèèrè aláìmọ̀kan ni ọ. Wàtúmọ̀ hádàkánà tabiban. Kí n tó lọ oní túmọ̀ yìí ọkùnrin tí wọ́n ń pè ní túmọ̀ àlẹ́ Hakeem tí Ràkúnmí yìí sọ yìí. Ó ní dókítà ni. Walakin tadabbubuhu minal kutubi. Àmọ́ gbogbo ìmọ̀ dókítà tiẹ̀ kìí ṣe kó lọ kẹ́kọ̀ọ́ yẹn nìkan ó ń fi ìwé wú àwọn èèyàn sàn ni. Bí kéèyàn kàn lọ ra ìwé kó máa wá fi treat àwọn èèyàn. Ìwọ tó bá àkáǹtì ògùn bàbá rẹ lé tí wọ́n ṣàlàyé rẹ̀ fún ọ, ó wá bẹ̀rẹ̀ sí ní ṣí, ó wá wá àwọn èròjà bẹ́ẹ̀ sì ni nǹkan kan bẹ́ẹ̀ ò gbọdọ̀ pápọ̀ yóò kó bá gbèsè ayé rẹ̀ ni. Kí túmọ̀ yìí pé wà máa rúmùtà ní òun lùmọ̀ bìdú ní ṣé yìí. Tọ́lá ní siratil mustaqim. Arákùnrin yìí sábà pé ìwé kan bẹ mi ìrántí where there is no doctor. Wọ́n ṣe ìwé yìí fún àwọn ará oko. I think it was written since 1970 ni wọ́n ti kọ ìwé yìí. Where there is no doctor bọ́ọ̀ bá ti níwèé yìí bóyá bí inú oko tí wọ́n láǹfààní àti rí dókítà bọ̀rọ̀ tí wọ́n láǹfààní àti rí nọ́ọ̀sì bọ̀rọ̀ tó bá ti wá ràwé yìí àwọn ìtọ́ka pé borí bá ń fún ọ ìtò lè lò ní bí nǹkan báyìí bá ń ṣe ọ ìtò lè ṣe ní kéwú kọjá bẹ́ẹ̀ o. Kódà ìwé where there is no doctor yìí náà wọ́n tó bá kà á. When there is a doctor ẹ̀rí ojúdùn ní máì bàtàlà tàyà múhùn. Insha Allah. Bá a bá ti rí doctor ìwé yẹn ò wà relevant mọ́. Arákùnrin yìí òun wá ka ìmọ̀ tọ́jú yẹn máa ń ka nínú ìwé. Fakana yakrahu alhayyatu sawda shifa'un min kulli da'i. Ṣé kí ni ọba jiná báwo bá ń ka tíra tí wọ́n bá ṣe mistake nínú tíra yẹn? Ọ̀nà àpò ti kẹ́kọ̀ọ́ o ti mọ̀ wàá tètè mọ̀ yí pé mistake ti wáyé. Wọ́n fẹ́ kọ alhabatu sawda'u shifa'un. Shifa'un min kulli da'i. Alhaba pẹ̀lú kí wọ́n fún báyẹn ní ọmọ ẹ̀yọ̀ kan. Wọ́n wá ṣe mistake lọ́kọ alhayatu sawda'u. Alhayyatu sawda. Òun wá débẹ̀ pé alhayatu ejò ní jẹ́bẹ̀. Sawda. Ṣé tí wọ́n sọ ni pé tá a bá rí ejò dúdú oró rẹ̀ shifa'un Min kulli da'i. ní máa ń ṣèwòsàn fáwọn èèyàn ni. Bẹ́ẹ̀ sì ni ó yẹ kóun ti mọ̀ pé níbi tí wọ́n ti kọ alhayatu sawda'u alhabatu sawda'u ni wọ́n fẹ́ kọ. Tasoffat kalimatu habbatin ila hayyatin. Ọ̀nà pé kẹ́lìmọ̀ hábà ó lọ di háyà nínú ìwé. Bó ti wá di bẹ́ẹ̀ ìwà ń fi oró ejò dúdú yìí ìfi ń wo àwọn èèyàn sàn ó sì kó ìparun bá ìgbẹ̀yẹ èèyàn tí wọ́n ti kú. Fama tàbí sábàbí tátọ̀ búbi ìkàlẹ̀ kan. Kí túmọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dájú ẹ̀sìn lónìí tí ò yé wọn wọ́n ti bà yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ lọ.
àwọn tẹ́lẹ̀ mi gbà láàfáà wọ́n gbà àwọn láàfáà látara pé kò yé àwọn tó wọn wọ́n bá ti ní ẹ máa lọ wọ́n ń lọ náà lórí ìwọ̀n ọ̀wẹ̀ ìlú yẹn kúrò àfáà bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run o. báwo la ti fẹ́ ṣe pẹ̀lú kìrìsìtẹ́nì tá a jọ ń gbé bẹ́ẹ̀ bá wo ẹnu àdé yìí lórí àjẹ oúnjẹ Christmas àjẹ oúnjẹ Christmas àwọn àfáà sì tún ṣépè fúnra wọn. mo wá ní àfáà kan kí má dákọ rẹ̀ òun tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ burúkú sáwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì yìí pé ọdún òfò ọdún àdánù ọdún eré búdà ń ṣe Islam ò rán bẹ́ẹ̀ ni o. Islam ò ní ogún ọdún ọlọ́dún o àlàyé ni wọ́n ní kó o ṣe tá a máa ń lu Suratul An'am آية 108 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله. Kí gbogbo Kìrìsìtẹ́nì tí máa ń gbọ́ wa bẹ́ẹ̀ bá rí àwọn àfáà kan tí wọ́n ń ṣe bákan Islam kọ́ mú o. ولا تسبوا الذين يدعون من دون الله. Al-Qur'ani ní sọ fún wa yìí. Ó ní ẹ bá bu àwọn tó jásí pé wọ́n ń pè